ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ sinimá tuntun òrìṣà jófúnmi, ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kejì sinimá yìí? Ẹ subscribe, kí ẹ like, kí ẹ dẹ̀ comment, ká send link sí yín direct. Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ gẹ́ngẹ́ òun ló síwájú ijó, orin dẹ̀ ló ń síwájú ìlú. Ìsúnkún sí ní gbẹ́tẹ̀ gan ìhà kẹlẹ̀bẹ̀ ní sọ́run mẹ́ẹ̀kì. Sinimá tuntun òrìṣà jófúnmi. Ẹ̀yin èèyàn mi, ǹjẹ́ òṣèré wo lẹ̀yin fẹ́ràn jù nínú sinimá tuntun yìí? Ṣé Òjó Pàgógó ni, àbí Yétúndé Barnabas, àbí Ìtẹ̀lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ẹ kọ́mẹ̀ntì òṣèré tí ẹ bá fẹ́ràn jù nínú sinimá yìí sí comment section. Yorùbá bọ̀ wọ́n ní àìrìn jìnnà láìrábùké ọ̀kẹ́rẹ́, tá a bá rìn jìnnà á rí abuké tó lo face cap. Ọ̀rọ̀ yìí ni mo rò nínú sinimá tuntun òrìṣà jófúnmi yìí. Ǹjẹ́ ìwà tí àrẹ̀mọ Adérẹ̀mí wù sí ẹ̀yẹ ijó, ǹjẹ́ ìwà tó bójúmu ni àbí ó kù díẹ̀ káàtó? Ìwà ọ̀dàlẹ̀, ọ̀dádá àti àìbìkítà gbáà ni ìwà tí Adérẹ̀mí wù. Ṣebí wọ́n ní ìfẹ́ làkọjá òfin. Àdéhùn ìfẹ́ tí Adérẹ̀mí ṣe fún ẹ̀yẹ ijó kọ́ ni ó padà múṣẹ nígbà tí ó fẹ́ wọlé tán. Adérẹ̀mí fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ó fi fẹ́ ẹ̀yẹ ijó nígbà tí ọ̀rọ̀ wọn wọ̀ tán. Kódà àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́mọkùnrin nínú ìlú ni wọ́n fẹ́ ẹ̀yẹ ijó, ṣùgbọ́n kò gbà fún wọn. Ó ní àfi dandan lá ọmọọba Adérẹ̀mí lòun á bá lọ. Ká tó wí ká tó fọ̀, ọ̀rọ̀ wọn wọ̀, wọ́n sì ṣe ìgbéyàwó alárinrin. Ṣùgbọ́n kí ló padà wá ṣẹlẹ̀? Kí ni àrẹ̀mọ Adérẹ̀mí fi ojú ẹ̀yẹ ijó rí nígbà tí ó fẹ́ wọlé tán? Ẹ̀yin tèmi, sinimá ọ̀hún dùn gbọ́ngbọ́n kan sí i. Ó gbé àṣà àti ìṣe wa lárugẹ, ó sì kọ́ wa ní ẹ̀kọ́ púpọ̀. Ǹjẹ́ ẹ̀yin wá fẹ́ wo apá kejì sinimá yìí? Ẹ subscribe, kí ẹ like, kí ẹ dẹ̀ comment, kí a send ẹ̀ sí yín direct. Ẹ̀yin tèmi, ṣebí òrìṣà ìmbájó tó jẹ́ òrìṣà ìwáṣẹ̀ ló mú ẹ̀yẹ ijó gẹ́gẹ́ bí ẹni tí yóò mọ̀ ṣojú rẹ̀ fún ijó ní ìlú wọn, tí ó sì mú ìlú mọ̀ tùbà mọ̀ tùṣẹ. Kẹ̀sì máa wo Adérẹ̀mí, ó rí ẹ̀yẹ ijó gẹ́gẹ́ bí òrìṣà tí ó mọ̀ jó fún ìlú kó tó di pé ó dẹnu ìfẹ́ kọ. Nígbà tí ọ̀rọ̀ wá wọ̀ tán, tí ẹ̀yẹ ijó dé ọ̀dẹ̀ Adérẹ̀mí wá yarí. Ó ní òun ò fẹ́ kí ẹ̀yẹ ijó kó mọ̀ jó fún ìlú mọ́. Ó ní bó ṣe ń jó ijó ẹlẹ́yà pé ó ń dùn òun jọjọ. Ó fi owú jíjẹ, ó fi dáná sun aṣọ ẹ̀yẹ ijó, ó dáná sun aṣọ ijó rẹ̀ gúrúgúrú. Kódà nígbà tí bàbá rẹ̀, ìyẹn tó ṣe kábíyèsí, tí wọ́n pe Adérẹ̀mí pé kí ló dé, kí ló rí lọ́bẹ̀ tó fi wàrù ọwọ́, Adérẹ̀mí yarí. Ó ní kí bàbá òun má bá òun sọ nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀. Ó ní òun ò fẹ́ gbọ́. Ó ní òun lòun fẹ́ ìyàwó òun, kò ń ṣe ìlú ló bá òun fẹ́. Ọ̀rọ̀ yìí domi tútù sí ọkàn ẹ̀yẹ ijó, ó bà á lọ́kàn jẹ́ jọjọ. Pabambarì tí Adérẹ̀mí ó wá ṣe lẹ́yìn ọdún díẹ̀, Adérẹ̀mí ó wò sùnsùn bí ẹni tí kò ní kú mọ́, ó wo ọ̀run nànà bí ẹni tí kò ní kú. Ó gbé ìyàwó míì lé ẹ̀yẹ ijó. Ọ̀rọ̀ yìí domi tútù sí ọkàn ẹ̀yẹ ijó, ó bà á lọ́kàn jẹ́ débi wípé ó bẹ̀rẹ̀ sí ní sọkún. Bí ẹ̀yẹ ijó tó jẹ́ òrìṣà ijó nínú ìlú wọn ṣe bẹ̀rẹ̀ sí ní banújẹ́. Eku ò bá ké bí eku mọ́, ẹyẹ ò kẹ́ bí ẹyẹ mọ́, ọmọ ènìyàn ò sì fọhùn bí ọmọ ènìyàn. Ẹ̀yẹ ijó bẹ̀rẹ̀ sí ní fárígá, ó bẹ̀rẹ̀ sí ní koríbọnú, ó bẹ̀rẹ̀ sí ní ronú pé báwọn ṣe bẹ̀rẹ̀ ìfẹ́ àwọn kọ́ leléyìí. Kí ló dé tí Adérẹ̀mí ṣe irú eléyìí fún un? Kódà àti ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àti àwọn kábíyèsí, gbogbo wọn ni wọ́n bá Adérẹ̀mí sọ̀rọ̀, ṣùgbọ́n kò gbọ́. Kò pẹ́ kò jìnnà ni kábíyèsí fò sánlẹ̀ tó kú. Ẹ̀yin tèmi, ẹ má ṣe gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ like, kí ẹ kọ́mẹ̀ntì, kí a sì send ẹ̀ sí yín direct. Ẹ má gbàgbé láti tẹ subscribe button. Bí kábíyèsí ṣe fò sánlẹ̀ tó wàjà,
Adérẹ̀mí gun orí oyè bàbá rẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní jayé ọba, ó bẹ̀rẹ̀ sí ní jẹ ayé fàmílétè ntutọ́, ó gbé ìyàwó kejì lé ẹ̀yẹ ijó, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi ìyàwó kan kẹ́kan. Ǹjẹ́ kí ló padà gbẹ̀yìn Adérẹ̀mí? Ṣebí Yorùbá bọ̀ wọ́n ní ọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni bá dalẹ̀ á bálẹ̀ lọ. Kí ló padà gbẹ̀yìn ọmọọba Adérẹ̀mí nígbà tó dé orí ipò bàbá rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní yan ẹ̀yẹ ijó jẹ? Ó ní kò yẹ lọ́mọbìnrin mọ́, ó ní àsìkò rẹ̀ ó sì ti lọ. Ó ń fi ìyàwó kejì kẹ́ ìyàwó àkọ́kọ́. Lẹ́yìn ìgbà tó yẹ ti dáná sun aṣọ ijó rẹ̀ tí ó ti sọ ẹ̀yẹ ijó di ẹdun arinlẹ̀, ló tún wá ń fojú ẹ̀ gún gbàgede. Kí la fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí? Ó bu sósì ní lẹ́nu, ó tún bu iyọ̀ sí i. Ọba rán ni níṣẹ́, odò ọba kún. Ǹjẹ́ iṣẹ́ ọba ní kò ṣe má jẹ́? Odò ọba àdẹ̀lẹ̀ yìí kò ṣe kán lù. Kí ló padà ṣẹlẹ̀ sí ẹ̀yẹ ijó? Kí ló padà ṣẹlẹ̀ sí Adérẹ̀mí? Ǹjẹ́ kí ló padà ṣẹlẹ̀ sí ìyàwó kékeré tó jẹ́ olórí kékeré láàfin ọba Adérẹ̀mí? Gbogbo ìwọ̀nyí ń bẹ ní apá kejì sinimá yìí. Ṣé ẹ̀yin wá fẹ́ wo apá kejì sinimá yìí? Ẹ subscribe, kí ẹ like, kí ẹ dẹ̀ kọ́mẹ́ǹtì, kí a sẹ́ndì apá kejì rẹ̀ sí yín direct. Ẹ̀yin tèmi, ẹ̀yẹ ijó mà ti fẹ́ fi ìlú sílẹ̀ fún ọba Adérẹ̀mí. Ǹjẹ́ ó tún di nígbà mìíràn tí a ó tún máa pàdé? Ẹ má gbàgbé, ẹ like, kí ẹ kọ́mẹ́ǹtì, kí ẹ dẹ̀ share. Èmi ni tiyín ní tòótọ́, motivational speaker Ìsọnù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.